ẹ rí wípé nǹkan kan báyìí ṣe rí àwọn ọlọ́pàá tí wọ́n mú lórí ọ̀rọ̀ ikú ọkọ àti ìyàwó tí wọ́n ṣekú pa lọ́jọ́ ọdún. Wọ́n ti sọ̀rọ̀ nígbà tí wọ́n fojú wọn síta, wọ́n pàrédì wọn ní olúléeṣẹ́ ọlọ́pàá nílùú Abẹ́òkúta. Ẹ wo fídíò yẹn o lórí bí wọ́n ṣe sọ̀rọ̀, ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrọ̀ ọwọ́. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí, Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lẹ́ ń wò. Ẹ máa subscribe, ẹ comment, ẹ share ẹ fáwọn ẹlòmíì. Àwọn tí wọ́n lọ́wọ́ sí, ẹ jẹ́ n ka orúkọ wọn fún yín ná, tí wọ́n lọ́wọ́ sí ọ̀rọ̀ ikú ọkọ Kẹ́hìndé àti ìyàwó Bùkọ́lá Fatinoye àti ọmọ wọn Ọrẹolúwa Fatinoye. Ó ní Lekan Adekanbi, òun gangan ló ṣagbátẹrù ẹ̀. Ahmed Ọdẹ́tọ́lá, òun náà jẹ́ ọ̀kan lára àwọn tí ó pè. Ẹnìkẹta tó pè ní Waheed Adeniji. Àwọn mẹ́ta ló ṣiṣẹ́ burúkú yìí. Nígbà tí wọ́n lọ, wọ́n gbé ìbọn dání, wọ́n gbé snatch hammer dání, wọ́n máa oríṣiríṣi nǹkan dání láti fi ṣọṣẹ́ lọ́jọ́ náà lọ́hùn. Kódà orí wa pẹ́ nìkan yọ, ẹni yẹn náà wà lára tó ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn. Orúkọ tiẹ̀ ní Felix Ọlọ́runyọmí. Orúkọ amáro ni Felix Ọlọ́runyọmí. Ó jẹ́ ọmọ táwọn kan gbàtọ́, kì í ṣe pé ọ̀rọ̀ ọmọ tán bí láti inú wá, ṣùgbọ́n jẹ́ ọmọ tán gbàtọ́. Ìgbà táwọn wọlé wá bá wọn, dírẹ́fà wọn yìí ó ti wà pẹ̀lú wọn láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó lóun béèrè owó lọ́wọ́ wọn pé kán fi kún owó oṣù òun, wọn ò fi kún. Òun ní kódà kán ṣèrànlọ́wọ́ fún un pé òun fẹ́ ra ọ̀kadà, pé wọn ò ṣe ìrànlọ́wọ́, ló jẹ́ kóun wá wú ìwà burúkú tó wù yìí. Ó fọgbọ́n gba owó. Nígbà tó dé, ó sọ pé yá kán transfer owó sí òun. Wọ́n transfer owó sí i. Ọkọ fẹ́ transfer owó sí àkáǹtì kan, kò lọ. Àkáǹtì míì ni wọ́n transfer owó tó lé ní 1 million naira sí 1,120,000 naira. Kó tó wá ṣe kíni, ó wá mú ọkọ, ó ṣekú pọkọ. Ńṣe ni ó dúdú ọkọ, kọ́lọ̀ ń ṣàánú wa. Ó ní láti dúdú ọkọ. Ìyàwó ṣe ló jẹ́ ní àmà tán wá dání yẹn ni wọ́n jẹ́ lórí. Waheed Adeniji tẹ̀ ló jẹ́ lórí. Ó wò pé torí tán transfer owó yẹn àṣírí á tú. Ó gbẹ̀ ló ṣàlàyé inú fídíò tẹ́ máa wò yìí. Torí ẹ̀ ó jẹun àmà mọ́ lórí. Kò wá mọ́ sí yẹn nìkan, nígbà tó jẹun àmà mọ́ lórí tí títọ̀ náà, ìyẹn Lekan Adekanbi, òun dúdú ọkọ ìyàwó gangan fún rẹ̀. Àwọn amú ọmọ wọn, ìyẹn Ọrẹolúwa, wọ́n so lọ́wọ́. Wọ́n mú kejì náà Felix Ọlọ́runyọmí, táwọn méjèèjì wọlé létà. Wọ́n so àwọn yẹn náà, ó so náà lọ́wọ́. Àwọn méjèèjì wọ́n gbé wọn ó di odò Ògùn, wọ́n lọ sọ wọ́n sódò. Nígbà tí wọ́n sọ wọ́n sódò tán, Ọlọ́run wá bá Ọlọ́runyọmí, Ọlọ́run bá òun ṣe ń tiẹ̀. Ṣùgbọ́n Ọrẹolúwa òun bá ṣẹlẹ̀ yẹn lọ. Ọlọ́runyọmí ó kò tọ́ fi tí wá bẹ̀rẹ̀ sí tú díẹ̀díẹ̀, lòun wá fi wẹ omi jáde. Ẹ farabalẹ̀ wo fídíò ọ̀hún kẹ́rí pé ayé yìí le. Ọmọ ọ̀dọ́ tó ṣòro gbà, awakọ̀ ṣòro gbà, abániṣiṣẹ́ ṣòro gbà o. Ṣé ẹ ti wá rí báyìí wípé ayé le o. Ó kà sí àrà. Ó sá lọ sẹ́yìn tẹ́lẹ̀, ìyẹn Lekan Adekanbi. Ó sá lọ sẹ́yìn tẹ́lẹ̀ lérò tiẹ̀ wípé òun ti sá àsálà, ṣùgbọ́n nígbà tó ọlọ́pàá lọ síbẹ̀ kí wọ́n tó débẹ̀, ó ti sá kú o. Kọ́wọ́ tó wá bà nílùú Abẹ́òkúta tó sá wá. Kò sí bó ṣe wù kó ṣe, kò lè mórí bọ́ níbẹ̀. Lekan Adekanbi, ó tún wá kó àwọn méjì míì lọ́jọ́ ṣòro yẹn. Gbogbo wọn náà lẹ́wọ́ kú nínú fídíò tẹ́ wò yẹn. Ẹ̀yin náà ti rí. Olúwo ṣàánú wa ní láyé yìí. Ọmọ ọ̀dọ́ ṣòro gbà, òṣìṣẹ́ gan tún ṣòro gbà. Ẹ wá rí bí gbogbo nǹkan ṣe bẹ̀rẹ̀ sí yípadà báyìí. Kọ́lọ́run kó ṣàánú wa ní nínú ayé tá a wà nínú ẹ̀ yìí o. Nítorí pé lọ́pọ̀ ìgbà oríṣiríṣi nǹkan míì la kàn ń rí. Ẹ wá gbẹ̀mí odidi mọ̀lẹ́bí lọ́jọ́ kìíní ọdún oṣù kìíní ọdún 2023. Èyí ga jù, èyí galága jù, kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o nílẹ̀ yìí. Torí ẹ̀ ló ti jẹ́ pé ó yẹ kí á tètè kájọ fọwọ́sowọ́pọ̀ ká gbogbo ti rú ìwà bẹ́ẹ̀. Ó gba 1,120, ìyẹn 1,120,000 naira. Wọ́n ní wọ́n tó fojú balẹ̀ ẹjọ́. Níbi tí ìgbẹ́jọ́ bá dé, gbogbo ẹ̀ náà láti mọ̀ fi hàn yín lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Yóò mọ̀ ju wa ṣe o. Ẹ ṣeun. Ahmed Ọdẹ́tọ́lá.
tẹ́ fi bára yín bí tẹ́ wà yìí. Ní on the 31st. Ní on the 31st. So 31st ọjọ́ wo oṣù wo? ní December. Kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn? So ní December mi wálé fọ́dún. So ìgbà tí mo wálé fọ́dún yẹn ní alẹ́ ọwọ́ rẹ̀ mo dé Ògèrè mo ń gbé. Ògèrè ló máa ń sọ. So ìgbà tí mo máa wálé so mo wá rí ìgbà tí mo máa dé Abiola Way so bí mo ń bọ̀ mo pe ọ̀rẹ́ mi. Kí lorúkọ ọ̀rẹ́ yẹn? Kofi lorúkọ ẹ̀. Kofi. So mo wá pè nípa Alpha ibo ló wà. So mo wá pè ní pé Alpha ibo ló wà mo ti ń bọ̀ l'Abẹ́òkúta fọ́dún. So ó wá ní òun wà ní hòtẹ́ẹ̀ kan. Hòtẹ́ẹ̀ yẹn wà ní Òkè Láǹtòrò. So ó wá ní kí bá bá wọn ní hòtẹ́ẹ̀ yẹn. So mi ò máa dé hòtẹ́ẹ̀ yẹn ní nǹkan bí around 7 lálẹ́. Ní nǹkan bí around 7 lálẹ́. So mo máa lọ bá Kofi ń bẹ̀ pẹ̀lú àwọn tọ́jọ́ wàṣà. So nígbà tá a wá débẹ̀ ó jà ní kí ni mo fẹ́ mu mo ní máa mu trophy. So ó wá fún mi ní trophy mu. Ó ní Ògèrè ló ń gbé ó wá síbí wá láti. Ọmọ Abẹ́òkúta ni mí. So mo wá wálé fọ́dún. So nígbà tí mo máa nígbà tá a wà níbi tá a ti mu trophy yẹn so mo wá rí bọ̀bọ̀ Lekan yìí. Ta ló ń jẹ́ Lekan? Báwo ló ṣe jẹ́ sí yín? Ọ̀rẹ́ náà ni wá. Ó mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mo mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti pẹ́ tí mo ti rí. So ọjọ́ yẹn mo wá tún rí again. So ìgbà tí mo wá rí lọ́jọ́ yẹn wá sọ pé àǹfààní pé òun ti ń wá mi. Kò fi gbójú sókè o. Ó ní òun ti ń wá mi. Ní pé a ní ọ̀rọ̀ tá fẹ́ sọ. So àṣà ìwà ni tá ti mọ̀ tí yẹn àmọ́. Sọ ní pàtó ẹ má jà fọ̀rọ̀. So ó wá nígbà tá kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nígbà tá wá dé Abiola Way tá dé junction Amadoju tì mí ló wá ń ṣèwà sọ fún mi pé ṣé Kofi ò sọ fún mi. Kò fi gbójú sókè. Ó ní ṣé Kofi ò sọ fún mi nǹkan tí òun sọ fún Kofi ni. Mo máa ní kò sọ nǹkan fún mi ó wá ní ọ̀gá òun kan ní pé òun fẹ́ ká lọ bá níbi ká kọ̀ tẹ̀lé ara rẹ̀ mọ́ kó fún wa lówó. So bá a ṣe wá ní àmọ́ ní Kofi ò sọ fún mi o ó wá ní okay ó wá ní kí n béèrè lọ́wọ́ Kofi náà ní pé kí n béèrè lọ́wọ́ kó má béèrè lọ́wọ́ Kofi wá ní ní pé ó sì padà sọ fún ẹ mo wá ní ó wá ní Alpha báwo ni wọ́n rí sí mo wá ní kò sí wàhálà tó bá ti yá. Jákọ̀rọ̀ ẹ yé mi pé kọ́ ṣé kẹlọ gba kẹtọrọ owó lọ́wọ́ ọ̀gá ló sọ àbí báwo ló ṣe kẹlọ jà ló lè. Ó ní ká lọ bá wọn ká lọ gba owó lọ́wọ́ wọn. Gbowó báwo ṣé kàn fún yín lówó ni. ká lọ jalè náà ni. So ìgbà tá a máa dé okay wá sọ fún mi pé ó ti sọ fún mi gbogbo ẹ̀ sọ fún mi sí ìnáwó wá gba nọ́mbà mi lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn bọ̀bọ̀ Lekan ó wá gba kọ́ńtàtì mi ní alẹ́ ọjọ́ yẹn so ó gba kọ́ńtàtì mi yẹn aṣáájú wà bẹ́ẹ̀ yẹn ṣá ó wá ní pé kí n má wọ̀rí o ní pé tó bá ti di around 9 to 10 ní pé àwọn máa move aṣáájú wà bẹ́ẹ̀ yẹn ó wá ní kí ni mo fẹ́ mu so ó tún wá fún Kofi náà ní ògógóró ìyẹn ògógóró. ìwádìí jẹ́ kó yé wa wípé wọ́n ti pè é tẹ́lẹ̀ kórúṣẹ́ bẹ́ẹ̀ ó máa wáyé ìwọ fi wá sábẹ́ òkúta. rárá èmi kọ́ wà lé fọ́dún ni. iṣẹ́ kí ni wọ́n ṣe lókèrè. electrician ni mò ń ṣe. nǹkan tó mú tó fi irú iṣẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ìjọ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. rárá àjọṣe iṣẹ́ bẹ́ẹ̀ rí. kí ló dé tí wọ́n gbà ní kété tó sọ fún ẹ pé a fẹ́ jalè. irọ́ kò sọ pé bí a fẹ́ lọ jalè ó kàn ní kákọ̀ lọ bá ọ̀gá òun kákọ̀ lọ halẹ̀ mọ́ nígbè ká gba èmi tẹ́ mọ̀ pé ìbọn wà nílẹ̀ mi mọ̀ pé ó níbọn pé ta ní níbọn mi mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. báwo ló ṣe wá máa padà mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. so ní ta ti ń sọ̀rọ̀ yẹn ni Kofi sọ pé nígbà fà ṣàkámọ́ ṣì wà lọ mo wá ní kò sí wàhálà ní pé ṣé kò ní sí wàhálà ṣá òun náà dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ní pé kò ní sí wàhálà so ìyẹn Lekan gbé kí n máa ó ní kí n máa fọ̀ gbé kó. ìgbà tẹ wá débẹ̀ báwo lẹ ṣe débẹ̀ báwo lẹ ṣe rẹ́ nìyẹn mú báwo lẹ ṣe ṣe gbogbo ẹ̀ sọ ní iṣẹ́ kálápàrà. so báyìí wá débẹ̀ òun ló mọ gbogbo ẹ̀ èmi ò ìyẹn Lekan driver hàn ó rẹ̀ ń pè ní driver hàn òun ló mọ gbogbo iná náà tún bẹ̀ èmi ò débẹ̀ rí ọdún òun àti Kofi ó ti jọ ń plan ẹ̀ tẹ́lẹ̀ kémi tó dé èmi ò mọ̀ pé ó ti ń plan ẹ̀ bí mi ṣe dé mi kọ́ ni kí n wálé fọ́dún ni so bí báyìí débẹ̀ ó ṣáà jump wọlé ó fò fẹ́ǹsì wọlé ìyẹn Lekan ló fò fẹ́ǹsì wọlé so bóyá fò fẹ́ǹsì wọlé sìn ó ti ní key lọ́wọ́ ní nǹkan bí around 11 to 12 lóru àbí lọ́sàn-án ní alẹ́ so
bóyá fò fẹ́ǹsì wọlé báyìí ó dẹ̀ ṣí géètì yẹn láti inú àwa wọlé so báyìí fẹ́ wọlé ọ̀kadà la gbé lọ ọ̀kadà yẹn já wa sí kí ló kọ kílọ̀bù yìí ìwé ìròyìn ó já wa sí ìwé ìròyìn so àwa trek wọlé ó ní àwọn security wà níbẹ̀ ní pé bọ̀ a kò gbélé lérò ni a mọ̀ rí tẹ́lẹ̀ so báyìí dé ibẹ̀ yẹn òun ló kọ́kọ́ jump wọlé sínú fence bóyá jump wọlé ó ṣílẹ̀kùn látẹ̀yìn bóyá má ṣílẹ̀kùn báyìí a kò rí ajá ni ajá ńlá so báyìí má rájá yẹn báyìí mo ní èmi ò lè wọlé o ó ní kí ká má wọrí ó kọ́ mú ajá yẹn ó dẹ́ni pé ó mọ ojú ajá yẹn so ó wá mú ajá yẹn lọ sínú kéèjì ẹ̀ ó wá lọ́ọ̀kì ẹ̀ ó wá ní ká wọlé so bá a ṣe wọlé so báyìí wọlé a ṣáà wọlé sínú compound ó tún mú another key again ó tún fi ṣílẹ̀kùn main entrance so bí ó yẹ ṣílẹ̀kùn báyìí a kò wọlé ni a wà nínú ilé láti nǹkan bí around 11 yẹn dúró náà gbà tẹ́ ẹ wọlé ṣé kò sẹ́niyàn kankan nínú ilé ni àbáwọn kan wà nílé wọn ọ̀pẹ wọlé. kò sẹ́nibọ̀dì nínú ilé bá a ṣe ń lọ yẹn ó ti ṣẹ́ẹ̀kì church ó ti rí pé ó wà ní church òun ló ṣẹ́ẹ̀kì church ó ti mọ̀ pé ó wà ní church so ó wá ní ká máa lọ so báyìí wọlé a ṣe wà nínú ilé èmi mu bí bottle water mo mú bottle water ní fridge mo mú so òun náà ó mú ọtí kan jáde nígbà ká máa mú ní ìmọ̀ ọtí. yàtọ̀ sí ìbọn kí làwọn nǹkan mìíràn wọlé ẹtú kó dání. òun ó mú hamas nínú bag ìyẹn Lekan driver ó mú hamas nínú ká tó kó nílé ni o ó ti arrange hamas nínú bag pẹ̀lú okùn so nígbà tá a máa débẹ̀ báyìí tọ́wọ́n pé àwọn woman yẹn tó wọlé ó ti lọ inú store wọn ó ti lọ má dá jáde ó sì mú ní ká mú dání so báyìí mú àmà yẹn òkè òun má dání ó wá mú àdá yẹn fẹ́ mi so bí màmá ìbọn wà lọ́wọ́ Kofi so àṣà wà nínú ilé so bó máa di nǹkan bí around after 1 so bí àwọn màdámù yẹn bọ́ yẹn dé nìyẹn nígbà tó máa dé nsìn tó máa wọlé àwa dì síbi ibi dining wọn la wá dì sí akọ̀ dì síbẹ̀ so bọ́ yẹn ṣílẹ̀kùn tó wọlé báyìí Lekan kọ̀ súnmọ́ wọn ni tó máa súnmọ́ wọn. kí lẹ fi bojú. a fi kankan bojú. Lekan àti Kofi àti wọ kí lórúkọ tiẹ̀ náà. Ahmed. ó yá tẹ̀síwájú ẹ̀ fi kankan bojú. a fi kankan bojú. tẹ̀síwájú. so bí ó ṣe súnmọ́ wọn ló súnmọ́ wọn bóyá súnmọ́ wọn báyìí ó kọ́ ní kí all lie down ni Lekan ló sọ bẹ́ẹ̀ òun ló súnmọ́ wọn ó gba ìbọn lọ́wọ́ ilé so ó wá fi control wọn gbé kọ́ lie down so bọ́yì lie down èmi wà pẹ̀lú bàbá yẹn ẹsẹ̀kẹsẹ̀ bọ́yì bí bàbá yẹn ṣe lie down èmi àti Kofi la aṣọ bàbá yẹn lókun lọ́wọ́ so òun wà pẹ̀lú màmá yẹn òun àti màmá yẹn jọ ń sọ̀rọ̀ bí mo kọ́ tó jọ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ so àwa wá padà wá ní kémi wá bá ìyá yẹn kóun wá bá bàbá yẹn so wá bá bàbá yẹn ní pé kó fún wa lówó ní pé ibo lówó wà bí kò gbówó jáde bàbá yẹn wá sọ pé òun ò náwó lọ́wọ́ ní pé ọmọ òun ṣẹ́kù ni bí ká jọ ká ṣàánú òun ní pé òun ò náwó lọ́wọ́ so Lekan wá sọ pé ẹni ó lọ́wọ́ kẹ̀ kíníkan ẹ gbówó jáde fún wa jàre so bí ó ṣe gbé jọ́tà kan nìyẹn ó bá kọ ó ní kí n gún account number mi wá so mo máa kọ kúdà account number mi mo kọ síbẹ̀ ní bàbá yẹn wá ní òun máa ṣe transfer fún wa. transfer èlò. Lekan wọn àti Lekan ló ń sọ̀rọ̀. transfer ṣé wọ́n padà rárá láti. mi ò rárá láti ó wá try tọ̀rọ̀ mi yẹn ó try bank account mi yẹn so bank account mi yẹn kò lọ so bí kò ṣe lọ yẹn òun wá mú account tọ̀dọ̀ ẹ̀ ìyẹn Lekan ó wá mú account tọ̀dọ̀ ẹ̀ ó wá kọ sínú jọ́tà yẹn so bàbá yẹn wá ṣe transfer yẹn ó kọ́ ṣe 200,000 so lẹ́yìn tó ṣe 200,000 ó tún wá ní 200,000 ó ṣe máa ṣe 200,000 nígbà owó yẹn kéré o bí ó wá tún ní pé bàbá yẹn ṣe ní pé bàbá yẹn wáìnì òun ni kíníkan ní pé òun máa pa yín o so bàbá yẹn wá ní ọmọ mi ní pé ẹjọ́ ń tó ọ lọ ní pé òun máa ṣe iye tẹ́ bá fẹ́ fún yín ní pé kẹjọ kẹ́ má pọ̀ òun ká má pọ̀ òun
so bí bàbá yẹn wá ní òun máa ṣe 1 million bàbá yẹn kọ́ ṣe 1 million again. 1 million. ó jẹ́ 1.2. ó jẹ́ 1.2 bóyá ṣe so àkáǹtì bàbá yẹn kò lè ṣe transfer mọ́ bí ó ti ṣe transfer látàárọ̀ so kò lè lọ mọ́. lẹ́yìn tẹ́ wá gba 1.2 million lọ́wọ́ bàbá yẹn kí ló fà á tẹ́ ẹ pa àti pé ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní nínú yàrá yẹn lẹ́yìn ìbẹ̀lẹ̀ pàṣẹ wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sókè láti lọ dáná sun báwo ló ṣe jẹ́. so bí a ṣe ń bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ti lọ bá ìyàwó yẹn ń gbé kọ́ bá Lekan ó ti lọ bá bàbá ìyàwó yẹn ń gbé kó corporate ń gbé owó tó sẹ́yìn yẹn ó kéré so ìyá wọn sọ fún bàbá yẹn ń gbé dádì ẹ bá wọn ṣòwò bàbá yẹn wá fẹ́ try another bank so ibi tó ti bàbá yẹn ti ń try another bank yẹn kò ṣáà lọ kò lọ so bí Lekan ṣe mú àmọ́ ọwọ́ ẹ̀ nìyẹn ń gbé ẹ̀ lè bá kọ yín sọ̀rọ̀ ń gbé fọ́ àmọ́ mọ́ ìyá yẹn lórí nìyẹn. Lekan ló fọ́ àmọ́ mọ́ ìyá lórí. bẹ́ẹ̀ni. nínú yàrá àbí nínú sitting room. bóyá báwo ni bàbá ṣe wá kú. so bí bàbá bí. má bínú ó sọ wípé ẹ di owó bàbá àti bẹ́ẹ̀ àti dọ́wọ́ bàbá. báwo ni bàbá fi wá ṣe transfer fún yín àbí fúnra ilẹ̀ fi fóònù ṣe transfer bàbá. irọ́ bàbá á di ọwọ́ wọn. ẹlẹ́ẹ̀dì ọwọ́ àtẹsẹ̀ kan tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀. ok á di ọwọ́ wọn. báwo ni wọ́n ṣe wá ṣe transfer. fóònù wà lọ́wọ́ bàbá yẹn. pé Lekan fúnra rẹ̀ ló ń ṣe transfer. ló ń ṣe lórí bàbá yẹn sọ fún un bóyá. pé píìnì rẹ o bóyá tẹ̀síwájú. so bí Lekan ti pa àwa dúró ti bàbá yẹn so Lekan ti pa ìyàwó ó fọ́ àmà mọ́ wọn lórí bí Lekan ṣe fọ́ àmà mọ́ wọn lórí eléyìí wọn sọ pé báyìí tó máa fọ́ àmà mọ́ bàbá yẹn lórí ni pé nǹkan tó sọ kọ́ la wá ṣe yìí náà lórúkọ òun bàbá yẹn ṣe bí bàbá yẹn ṣe rí orúkọ òun sófà nígbà tó jẹ́ pé òun ló ń bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ máa ń gbowó oṣù níbẹ̀ ó ti mọ àkáǹtì nọ́mbà yẹn ó wá ní nítorí ẹ̀ ni òun ṣe pa ìyàwó. báwo lẹ ṣe pa ọkọ. so ibi tí ó ti wá ń drag wọ́n sọ pé òun ti dáhùn wípé ó máa di wàhálà so bí bóyá lọ mú ọ̀bẹ nìyẹn ìyẹn Kofi ní pé òun máa kú dú ní pé ká kú dú bàbá yẹn náà so bí Kofi ṣe dú bàbá yẹn nìyẹn. Kofi ló dú bàbá yẹn lọ. Kofi ló inú living room mọ. báwo ló ṣe wá jẹ́ pé iná ṣe yọ lókè báwo lẹ ṣe kó wọn lókè lọ sún wọn. so bí tí ó ṣe dú bàbá yẹn kò pẹ́ díẹ̀ báyìí ó ní àwọn ọmọ yẹn dé àwọn ọmọ bàbá yẹn a dẹ̀ ti ní ká máa lọ nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ so Lekan wá ní pé òun ò lè fi bíbá ilé báyìí o ìyẹn bóyá ẹ̀jẹ̀ ṣe pọ̀ nílẹ̀ báyìí òun ò lè fi ibẹ̀ ilé báyìí o so òun ló wá lọ mú mọ́bà ń tà pẹ̀lú bucket ó bomi sí òun ló ń ṣe tó ń para tó ń lọ tó ń para time díẹ̀ ti ń lọ nǹkan bíi tó 4 nìkan yẹn so máa ní irú ìjọ ló fẹ́ ṣe gbogbo eré ìdá bí ká máa lọ wá ní àwọn ọmọ tó wà nílé nǹkan so ok bí ọmọ yẹn ṣe dé yẹn ó kọlẹ̀kùn sitting room ó rí i pé everybody ò ṣí ilẹ̀kùn so bọ́ọ̀lù lọ gba àwọn ọmọ yẹn ṣe lọ gba ẹ̀yìn wọlé nìyẹn so ìbọn tó wà lọ́wọ́ Kofi ó wá súnmọ́ ní bóyá ṣílẹ̀kùn òun àti Lekan so bóyá ṣílẹ̀kùn ilẹ̀kùn kitchen yẹn bóyá ṣílẹ̀kùn kitchen yẹn so ó wá fi ìbọn yẹn control wọn ní pé kó dọ̀bálẹ̀ sínú kitchen so bóyá dọ̀bálẹ̀ sínú kitchen so aṣáà mú eléyìí wá padà sọ́dọ̀ àwọn dádì yẹn ìyẹn Lekan wá padà sọ́dọ̀ dádì yẹn ó wá ń wọ́ wọn lọ sókè so aṣáà di àwọn. lótìtọ́ ni wípé inú yàrá rẹ pa wọ́n sí ẹ̀yin inú sitting room inú sitting room ẹlẹ́ wọn lọ sókè òkè ẹlẹ́ tí wàá da iná sun wọn. àwa jọ wọ́ wọn wá ní ká wọ́ wọn lọ sókè nípò máa nu gbogbo bẹ̀yẹn àwa wọ́ wọn lọ sókè àti dádì yẹn àti mọ́mì yẹn so àwọn ọmọ yẹn àwa dé wọn lọ́wọ́ sẹ́yìn nínú kitchen so báyìí dé wọn lọ́wọ́ sẹ́yìn sínú kitchen àwa sọ pé nígbà àwọn ọmọ yẹn ti rójú òun pé kí la lè ṣe fún wọn ó wá ní ká máa kó ká lọ dump wọn sí odò. ta ló máa ìdí àyẹn wá. ìyẹn Lekan torí òun ló mọ mọ́tò wa àwọn ọmọ mọ́tò. so mọ́tò tó àwọn ọmọ yẹn gbé wọlé òun la wá padà gbé àwọn ọmọ yẹn sínú boot. so Lekan wá ní pé òun ò lè fi gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí òun ò lè filẹ̀ bẹ́ẹ̀ so ó wá wọnú store wọn ó wá gbé petrol jáde so ó wá
fi petrol sí inú àgbé wa ó wọ inú mímọ́ tó ti gbé petrol jáde so bóyá gbé petrol jáde nìyẹn so ó ṣáà fi petrol yẹn ó dà sí gbogbo inú òkè yẹn ó dà sí gbogbo òkè yẹn ó wá ní láìtà so wá sálẹ̀ wá wọnú kitchen wá láìtà so a dẹ̀ ti gbé àwọn ọmọ yẹn èmi àti Kofi àti gbé àwọn ọmọ yẹn lọ sínú boot so wá ní kó wá gbé mọ́tò yẹn kó gbé lọ síta ká gbé síta nínú compound kó tó ṣáná sí so bóyá gbé mọ́tò yẹn síta báyìí Ayọ́ndà mọ́tò yẹn a ti gbé lọ sí tó gate lọ́dọ̀ àwọn àbúkí kan bọ̀bọ̀ Usman kan ló ṣá bẹ́ẹ̀ ni ata ní 130. 130,000. Gbogbo owó tó wà lọ́wọ́ yín wá jẹ́ 1.330. Àwọn fóònù wọn kọ́. Àwọn fóònù wọn adáná sun wọn díẹ̀. Immediately they returned from crossover service, and the murderers also set their corpses ablaze in order to cover their tracks. Upon the report of the dastardly act, the Commissioner of Police directed the Homicide Section of the State Criminal Investigation Department to take over the case and ensure that the culprits were brought to justice. In the course of investigation, one Lekan, Adekanbi, a driver to the deceased family, was arrested based on circumstantial evidence while investigation continued. The arrested suspect, Lekan Adekanbi, suddenly collapsed in the cell on the 2nd of January 2023, and he was rushed to the hospital for medical care. But while in the hospital receiving treatment, he suddenly jumped from the bed and escaped through the fence of the hospital. His escape further confirmed the police suspicion of his involvement in the case. There and then, the Commissioner of Police ordered the State Anti-Kidnapping Unit to join forces with the Homicide Unit in order to get the escaped driver and his accomplices arrested. The two teams, in compliance with the CP's directive, embarked on technical and intelligence-driven investigation and traced the movement of the suspect to his elder brother in Iseyin, Oyo State, but he had left the place before the arrival of the police. The teams further intensified their efforts, which yielded positive results when Lekan Adekanbi was apprehended in his hideout somewhere in Abeokuta on the 21st of January 2023. On interrogation, Lekan Adekanbi, who has been the couple's driver since 2018, confessed to being the mastermind of the dastardly act. He stated that he invited the other two suspects, Ahmed Odetola, aka Akamo, and Waheed Adeniyi, aka Kofi, to come and join him in order to rob the couple. He confessed further that he took the step because the couple refused to increase his salary, and that he approached them for loan to buy motorcycle, but they didn't oblige him. He further stated that on that fateful day, himself and his two accomplices waited for the couple to come back from crossover service, since he has access to the house, and they punched on them immediately they entered the house. When asked why the Assyrian dog in the house did not attack them, he stated that the dog is very familiar with him, being the person who always feeds it. Having got hold of the couple, they forced the husband, Fatinoye, to transfer money from his account to Kuda bank account of Ahmed Odetola, but the transfer failed. It was then Lekan Adekanbi gave the deceased his own access bank account, to which the sum of 1,102,000 naira was transferred at gunpoint. Since Lekan realized that his identity has been known through his bank account, he decided with others to terminate the life of the couple. Consequent upon which Waheed Adeniyi, aka Kofi, took a knife from their kitchen and slaughtered the husband, Fatinoye, while Lekan Adekanbi used a sledgehammer he purposely brought for the operation to hit the wife, Bukola Fatinoye, on the head, and she died
on the spot. While the operation was going on, the only son of the deceased, Oreoluwa Fatinoye, and their adopted son, Felix Oloruyomi, walked in, and the hoodlums punched on them too, tied them with rope, and drove them to Odun River Bridge at Adigbe, where they threw the two of them into the river. Luck, however, smiled at Felix Oloruyomi when the rope on his hand loosed and he was able to swim out of the river. But Oreoluwa was not that lucky, as his dead body was recovered the following day. While Adeniyi, aka Kofi, and Ahmed Odetola, aka Akama, were both apprehended at Ubiri on Thursday, 9th of February 2023. The three suspects, who are members of Aye confraternity, have all confessed to their various roles in the gruesome and callous murder of the family. The three of them will soon face the court for trial. Let me now sound a note of warning. This is Ogun State. A case of this magnitude cannot happen in Ogun State without it being detected. This is not the first time when a serious case like this will happen, and the police in Ogun State will never leave any stone unturned in order to get those behind such criminal activity. Criminals who have a routine is either they leave Ogun State or they turn up a new leaf. If they don't turn up a new leaf and they don't want to leave their criminal act, they are going to have the police command to contend with. The Commissioner of Police, CP Frank Mba, has directed that the suspect should be charged to court as soon as possible. And I believe that this will put a shooting ban, though the disease cannot be revived again, but will put a shooting ban into the mind of the family. And it is my prayer that God will give the family the fortitude to bear this irreparable loss. And to other like this suspect, they can only run, they cannot hide, as the long arm of the law will soon cut up with them. Thank you very much. We are seeing 5 suspects. Yes. So you mentioned Yes. The three that you saw, they are the principal suspects. The other two, they are what we call accessory after the fact. One of them is the mother to Lekan, Adekanbi, who denied when we are looking for our son. He was even the one who told us that Lekan was never part of the operation because they are together in church on that very day. She was using everything to defend the boy, not until when we got hold of him, before we now know that she know that the son is actually informed. The other lady, that is the girlfriend to Lekan, who abhorred him after his escape from custody. It was the one who rented house for him. He bought a new SIM for him. She registered it on her name. She bought a new phone for him as well. And they are living together in the apartment they rented from the proceeds of the crime. And she was even the one that used to look around whether somebody is around if Lekan want to go out. So that is why the two of them were here. They're going to receive the same punishment. That is for the court to adjudicate. The court will determine that, but they have committed crime as far as the law is concerned.